Ariso àti Orunmila kì í ṣe pé wọ́n jọ lògbà láyé ni. àfa ìwà tó tẹ̀síwájú ó ní bí àwọn wàlíì Ọlọ́run tán náà wá sílé iṣẹ́ wá ṣe dáadáa àfa yìí ń pẹ́ ọ̀rọ̀ sọ ọ fẹ́ sọ dáadáa ṣùgbọ́n ìwò pé kí la yóò sọ bó bá sọ dáadáa rìn àjò jálẹ̀ àfa àìfìtìjú kárùn á sì máa ń fìtìjú kárùn á gbọ́dọ̀ fìtìjú wò ni. mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ nípa Orunmila kan látẹnu bàbá mi Adéifá Ìwàlẹ̀sìn gbogbo ọmọ Yorùbá ẹ má jẹ́ ká bíbọ̀ pàwọ́ fún wa mọ́ ẹ jẹ́ kójú ọ̀la àwọn náà mọ òdodo wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ nǹkan tí wọ́n ń ṣe wọ́n fẹ́ bà tiwa jẹ́ láti fi gbé nǹkan ní ìkan lárugẹ ní ìwà tí wọ́n wù fún wa lẹ̀ Yorùbá ọmọ Yorùbá Wasiu Ayinde ti fi kọrin o ẹ má jẹ́ ká sọ nǹkan tiwa nù Ifá ń gbayé lọ ọ̀gbẹ̀rì ò mà ẹ gbọ́wọ̀ yẹn ṣe ti gbọ́ ẹ gbọ́ dáadáa nípa bàbá wa Orunmila ẹ ṣe gan ni. Ariso àti Orunmila kì í ṣe pé wọ́n jọ lògbà láyé ni. àfa ìwà tó tẹ̀síwájú ó ní bí àwọn wàlíì Ọlọ́run tán náà wá sílé ayé tí wọ́n wá ṣe dáadáa àfa yìí ń pẹ́ ọ̀rọ̀ sọ ọ fẹ́ sọ dáadáa ṣùgbọ́n ìwò pé kí la yóò sọ bó ń bá sọ dáadáa rìn àjò ìjálẹ̀ àfa àìfìtìjú kárùn á sì máa ń fìtìjú kárùn á gbọ́dọ̀ fìtìjú wò ni. báyìí bá ń bẹ láre yẹn téèyàn bá fi lè ń tijú àfa ẹ jẹ́ ká yọ ọmọ ìmọ́lẹ̀ yẹn ẹ tàn mọ́lẹ̀ yẹn fáyé ẹ jẹ́ ká yọ ọmọ pàtàkì ẹ̀ kò sọ pé kẹ́ ẹ dẹni ẹ̀kọ́ lọ́dọ̀ Ọlọ́run o ẹ má torí pé ẹ fẹ́ dẹni ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn kan tí wọ́n sọ pé lágbájá irú ìlànà èwo tí ń ṣe bí Adégúnwà ẹ wo bó ti sọ nígbà kan tó fọ́ gbáyà tó sọ pé mo sọ mo tún sọ Orunmila òjíṣẹ́ Ọlọ́run ni ó sọ̀rọ̀ yìí gbogbo ayé ló gbọ́ nígbà tí Adégúnwà sọ̀rọ̀ yìí gbogbo ayé gbọ́ ńgbà náà ó sòtítọ́ nígbà náà ṣùgbọ́n kò ṣiṣẹ́ tọ́ Orunmila òun ló já mekuleku ló já mẹyẹlẹyẹ ló já mẹrẹnlẹ́ran ló já mọ iginiigi òun ló fún gbogbo wọn lórúkọ mo sì máa ń sọ o mo ní nǹkan kan bẹ táwọn professor tí wọ́n ti kọ̀wé lórí ẹ̀ rí nítorí pé kò sí bí wọn ó ti sọ tí wọn ò ní dárin àjò ẹ̀kọ́ wọn yẹn padà sínú tí ń jẹ́ ìṣẹ̀ṣe mo máa ń sọ lọ́pọ̀ gba ìdílé rẹ ìdílé mi ta lẹni tó sọ wọn lórúkọ ta ló sọ wọn lórúkọ má jẹ́ kọ́pọlọ rẹ̀ ó dàrú nígbà tá a bá ń sọ fún ọ pé kì í ṣe láti Mẹ́kà láti wá má jẹ́ kọ́pọlọ rẹ̀ ó sì sí àṣẹ́lẹ̀ nígbà tá a bá ń sọ fún ọ pé irọ́ ni wọ́n ń pa wọ́n gbé ilé alọ́ ni kèé sàwàlà ń jẹ́ báhùn ta lẹni tó sọ wá lóko tí adé fi jẹ́ adé àbí sórúkọ adé yìí náà àtàdé àti gbogbo ẹ̀ ṣé a gbé adé àrèwá láti Mẹ́kà ni àbí gbà tá a délẹ̀ kóòtù òjire ńlá tó rí adé ọ̀hún. ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi gbọ́rù ara wa ohun tó bá yẹ ká gọ́gù ẹ̀ ìwọ náà lè gọ́gù ẹ̀ who's Orunmila báwo ni tí Orunmila ṣe exist kí ni iṣẹ́ ẹ̀ nínú ayé àwọn òyìnbó yìí ń wá láti wá kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ why are they come why kí ló dé tí wọ́n wá nítorí pé ìmọ́lẹ̀ ìrìn àjò ẹ̀nẹ́sì tó ń wá tí wọn ò tí ì rí tán dọ̀la nǹkan ẹyọ kan ṣoṣo táwọn òyìnbó ń wá sọ́dọ̀ wa nìyẹn o nípa sáwa bí ò ṣe yé wọn ìran kejì òyìnbó tí tó ń wá sọ́dọ̀ wa torí náà méjì ni wọ́n ilẹ̀ tó fẹ́ wá kó nǹkan àlùmọ́nì wa. Orunmila tó wá jẹ́ ká mọ nǹkan eku ẹja tó jẹ́ ká mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ fósì tó jẹ́ ká mọ ọwọ́ òsì yàtọ̀ fọ́tún ṣerú ẹni bẹ́ẹ̀ ṣé kò yẹ lẹ́ni tá a ṣàpọ́nlé fún ṣé kò yẹ ohun gbogbo tí ń bẹ ní ayé Orunmila ló jẹ́ ká mọ̀. àfáà wa tún sọ ó ní abala bíi tí Orunmila ń gbé yíyẹ tí àfáà yìí dárúkọ tó ní before the Jesus Christ ìjẹ́ nígbà ẹ̀sẹ̀ tí ń jẹ́ Islam só ti wọlé kóòtù òjire kò tí ì wọ ìwọ náà gbé yẹ̀wò síra wọn bàbá ń sọ̀rọ̀ tá à ń ké kíkankíkan tá à ń bọ̀ ọ̀gùn sí ọ̀rọ̀ tẹ́ ń sọ àwa náà mọ tá à ń wí kì í ṣe ọpọlọ orí la fi ń sọ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ìtàn ìlú la bá ń sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ti jáde pé lágbájá gbẹ́nu ẹ dákẹ́ kì í ṣe bá lọ̀rọ̀ lu wárí ṣùgbọ́n èèyàn tí ó jáde tí ó sọ pé ifá tó kì í ṣe fá a jẹ́ pé àwọn ẹni àná ni torí pé gbogbo ètà ń sọ yìí gbogbo ètà ń kì í àwọn bàbá tí ó sọ fún wa pé ó sọ dáadáa àwọn náà ni ẹ̀ kọ́ wa ẹnu wọn láti kọ́ báwa ní ó ṣe padà kọ́ ọmọ lọ́la. Orunmila tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí nípa ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tó ṣe nílé ayé kó lè bá a tètè yí ọ òun gan lẹni tó mọ́jọ́ wá ó gbè fún ó tún fìdí ẹ̀ múlẹ̀ ifá ló lò ní ifá ló lọ́la ifá ló lọ́ tún lá pẹ̀lú ifá ló lọ́jọ́ mẹ́rin òrìṣà dáyé òrìṣà òkè là ń sọ̀rọ̀ nípa ẹ̀ a sọ̀rọ̀ nípa tí ń jẹ́ òrìṣà Ọbàtálá òrìṣà òkè àwọn ìránṣẹ́ yìí ń bá Ọlọ́run jó kọ ènìyàn ń bá Ọlọ́run jó kọ ọ̀pọ̀lọpọ̀ orúkọ kọ́ là ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run gbẹ́bẹ̀ Ọlọ́run jẹ̀dá lọ ọ̀pọ̀lọpọ̀ orúkọ là ń sọ tó ní ṣe pẹ̀lú ẹ̀ Ọlọ́run jù wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pọ̀. Orunmila tá à ń sọ yìí
òun náà lẹni tó lọ sọ́dọ̀ Olódùmarè nígbà tí kò tí ì sí ti ń jẹ́ òǹkà ọjọ́. ṣé bí bẹ́ẹ̀nù ẹ̀sìn tí yín náà tẹ́ máa sọ pé ọjọ́ báyìí lọ́dá ọjọ́ báyìí lọ́dá gbogbo ọjọ́ kọ̀ọ̀kan irú ẹni tí mò ń sọ̀rọ̀ ọjọ́ Ògún ni. Ifá lọ́lọ́ ní Ifá lọ́lọ́ Ifá lọ́lọ́ tún lá pẹ̀lú Ifá lọ́lọ́jọ́ mẹ́rin òrìṣà dáyé bí à ń ṣe ń sọ pé Ifá ló ní nígbà tá a bá wá tún fẹ́ ṣàtúpalẹ̀ rẹ̀ á wà tó rí pé Ifá ló ní tòótọ́ ṣùgbọ́n ní àwọn òrìṣà tó ní ọjọ́ kọ̀ọ̀kan. Kí ló ní ká fi pè pé Ifá ló ní? Torí pé kò sẹ́ni tó ní bí ọ̀sán Ọlọ́run, Ọlọ́run lọ́ba tó ní ọjọ́, ẹnìkan ọ̀dọ́jọ́ ni. Ifá ló ní òní, Ifá ló ní ọ̀la, Ifá ló ní ọ̀túnla pẹ̀lú, Ifá ló ní ọjọ́ mẹ́rin òrìṣà dáyé. Ta lẹni tó fi sẹ́yìn rìn Ọ̀rúnmìlà? Ṣé bí Ọlọ́run ni? Kò sẹ́ni tó lọ́jọ́, Ọlọ́run ló ní ọjọ́, ó fi fún Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà tó gba ọjọ́ ìdélé ayé ọjọ́ mẹ́rin ló gbà o. Ìyẹn fún gbà àkọ́kọ́. Nígbà tó gba ọjọ́ yìí kò tún wò pé òun lòun gbà kó tó sọ di tara tiẹ̀, ó tún lọ jábọ̀ fún gbogbo àwọn ìránṣẹ́ ẹgbẹ́ táwọn olórí ọ̀fẹ́ láti máa rí Olódùmarè bóun ṣe ń sayé sọ̀rọ̀ òbíní. Àwọn akọjọ́ yẹn lẹ̀ ní ẹsẹ̀sẹ̀ wàá pín ọ̀sẹ̀, ọjọ́ awo, ọjọ́ Ògún, ọjọ́ Jàkúta. Gbogbo ọjọ́ tá a kà sílẹ̀ yìí òun náà ló ní gbogbo ohun tó ní ṣe nínú ọjọ́ láyé. Ọjọ́ Jímọ̀ tó bá jẹ́ ọjọ́ Jàkúta tó bá gbẹ̀yìn oṣù ẹni ń jẹ́ Jímọ̀ olóyin. Gbogbo ẹ̀ ló ló ń ka. Ó sì láwọn ìrìn àjò téèyàn máa fi ọjọ́ yẹn kọ̀ọ̀kan ṣe. Ọjọ́ ṣòwò, ọjọ́ tíyàwó relé ọkọ, ọjọ́ tá a ṣègbéyàwó, ọjọ́ tá a fìpìlẹ̀ lélẹ̀ tẹ́tí òfin ní dé bá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí la àkàkùn mọ́lẹ̀ ni. Tẹ́lómi ọ̀fẹ́ ṣe nǹkan tí ọlọ́dún máa gbọ́jọ́ ẹ jẹ́ kíyèsí gbogbo nǹkan àtọ̀húnrìnwá tí ń ba nǹkan tiwa jẹ́ ẹ jẹ́ ká kíyèsí. Ọ̀rúnmìlà mọ́jọ́ wá kò tó sọ ọjọ́ di tara rẹ̀. Kódà ká máa pòwe ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ń pa lówe ń. Ó yẹ ká ẹ máa sọ pé Ifá sọ pé ni kì í ṣe pé ẹ máa sọ pé ọ̀rọ̀ àwọn àgbà léèbo. Má tiẹ̀ ṣe gbìyànjú lẹ́yìn ohun tá a ṣe ń gbà tábà irú ọjọ́ mẹ́ta lénìí. Má kí Ifá eléyìí tí ó jẹ́ ó du Ifá kọ̀ọ̀kan mẹ́wàá tó jẹ́ pé ẹ rí i pé òwe ìní ọgbẹ̀yìn Ifá tí ń bá kì í. Ẹ̀yin náà fi pé tá a bá sọ pé ká kú lọ́mọdé kọ́ yẹ ni ó sàn ju ká dàgbàlagbà ká má ládìí rẹ̀ rànà á jẹ́ pé Ifá ló sọ bẹ́ẹ̀. Àwọn òwe yẹn pọ̀ lọ bẹ́ẹ̀, ọ̀rọ̀ àgbà kọ́ àfiwí ọ̀rọ̀ kọ́, kò sí ti ń jẹ́ òwe ọ̀gbẹ̀rì ni máa ń sọ fádòwe. Ọ̀rúnmìlà ìránṣẹ́ ni Olódùmarè ló rán, òun nìkan kọ́ ló rán, àyànfẹ́ rẹ̀ sí ní Pèlú, ó sì jẹ́ iṣẹ́ náà láṣeyọrí. Kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin ìwọ àtòrìṣà tó fi mọ̀ pé torí bá a ṣe ń gbógun tì wọ́n lákòókò tá a wà yìí ara àrìn àjò pé wọ́n jẹ́ ẹni oríṣàdá ni nínú ìyàtọ̀ tí ń bẹ láàrin èèyàn àti tí ń jóríṣà ni pé lọ́jọ́ tẹ́nìyàn bá ti kú ni tí ń jẹ́ ogun ti padà lẹ́yìn rẹ̀. Ogun alẹ́ ni má dẹ́yìn kò lè bá ẹ̀ wọ sàárè. Téèyàn bá ti wọ sàárè tí wọ́n bá ti fẹ́rú tí wọ́n fẹ́ ferúpẹ̀ ó ti ṣe kí ni ó ti padà torí pọ́nmọ̀ pé òun ti bá a débi ibi gẹ́. Ṣùgbọ́n gbogbo ohun tí ń jẹ́ ìránṣẹ́ lọ́jọ́ tí wọ́n bá ti kú olókè èèpẹ̀ báyìí ìlógun tí wọ́n ṣe bẹ̀rẹ̀ torí pé iṣẹ́ tí wọ́n wá gbélé ayé ṣe àwọn ènìyàn fẹ́ bàjẹ́, àwọn ìrẹsẹ̀ kan fẹ́ bàjẹ́, àwọn ẹ̀mí kan fẹ́ ba iṣẹ́ yẹn jẹ́. Ṣùgbọ́n téèyàn bá ti rúbọ gẹ́gẹ́ bí ẹbọ t'Ọ̀rúnmìlà bó ṣe dà torí pé tó bá pọ̀ Ọ̀rúnmìlà ọba ti rúbọ gbẹ̀yìn lẹ̀ ni kò ní sí ti ń jẹ́ ìran tàbí ọ̀rọ̀ Ọ̀rúnmìlà délé ayé mọ́, kò ní sí mọ́. Ohun gbogbo tó bá sì gbẹ̀yìn béèyàn bá ti kú kò lè dùn ni. Ṣùgbọ́n Ọ̀rúnmìlà ò mú ọ̀rọ̀ lọ, kò mú Ifá yìí lọ, ó fi sílẹ̀ fáwọn àgbààgbà, ó fi sílẹ̀ fáwọn akápò bí Ọbàtálá bó ṣe fi iṣẹ́ ìṣe Ọbàtálá tó fi sílẹ̀ fáwọn ọlọ́bàtálá, bí Ọ̀ṣun bó ṣe fi iṣẹ́ ìṣe Ọ̀ṣun tó fi sílẹ̀ fáwọn ọlọ́ṣun, bí Ògún bó ṣe fi iṣẹ́ ìṣe Ògún rẹ̀ tó fi sílẹ̀ fáwọn ọlọ́dẹ, bí Òòṣà oko bó ṣe fi iṣẹ́ ìṣe rẹ̀ tó fi sílẹ̀ fáwọn àgbẹ̀. Bẹ́ẹ̀ l'Ọ̀rúnmìlà iná ló fi iṣẹ́ yìí ló fi sílẹ̀ fáwọn akápò. Bẹ́ẹ̀ lómi bá ń sọ tí wọ́n bá là ń babaláwo kò sóògùn lọ́wọ́ mọ́, wọn ti ẹ̀ lóògùn, ebe ẹlẹ́pàá lágbájá ẹ̀ lè pa, ṣé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kíní kan ẹ̀ lè ṣe, ṣé bẹ́ẹ̀ lẹ́sọ̀kèdílẹ̀ ẹ̀ lè sọ̀kèdílẹ̀. Ẹni tá à ń tẹ̀lé lajọ torí pé oníwà pẹ̀lẹ́ ni. Ọ̀rúnmìlà ní ẹni tó bá lè tẹ̀lé èèrà ó ní ló lè tẹ̀lé òun. Ìwọ tó bá tẹ̀lé Ọ̀rúnmìlà ó máa jẹ́ni tí ò ní bínú, ó máa jẹ́ni tí ò ní máa yára sọ̀sọ, tí ò ní máa yára sọ̀rọ̀ láti sọ̀sọkúsọ. Tó bá fẹ́ tẹ̀lé Ọ̀rúnmìlà sùúrù wa pọ̀, oníkálukú ní ọmọ ṣàpẹrẹ alátẹ̀lé ẹ̀ ẹni àwa tẹ̀lé nù. Ṣebí nílẹ̀ kóòtù òjìrì ẹ̀mọye ogun tá ti jà ní sógun bọ́ọ̀lù mi ní àbógun àkàrán ni ẹ̀mọye ogun tá ti jà gbogbo ìgbà tí wọ́n ń jagun nílẹ̀ kóòtù òjìrì ńgbà náà ṣé Quran la fi ń jagun ni? Ṣé Quran la fi ń jagun? Ẹja ajẹ́ kórìí wá pé ọmọ kóòtù òjìrì ẹ̀mọye ogun àkàmọye ogun tán bàbá yìí ti jà kí ló fi jagun ńgbà náà? Ifá ń bẹ ọ̀rẹ́ mi o, Ifá ń bẹ ọ̀rẹ́ mi, mọ́ ń ṣe báwọn pẹ̀ gan ọ̀pẹ, kò pé tìfá ò sí, Ifá ń bẹ ọ̀rẹ́ mi. Nínú gbogbo ejò tó ní oró jù ọ̀ka ni, òun sì ni kì í bínú. Bóbìnrin bá débẹ̀ báyìí yóò fọwọ́ gbé ni.
bọ́mọdé bá débẹ̀ báyìí yóò fọwọ́ gbé ni bọ́kùnrin bá débẹ̀ báyìí yóò fọwọ́ gbé ni kèé bínú bọ́ ọba mọ́sùká tó dìrúgúdú tó bá fi síbi tí ọká wà odidi ọjọ́ mẹ́ta ọká wọn sì máa sọ bọ́rọ̀ ti ń jẹ́ babaláwo bó ṣe rí nù. ṣùgbọ́n jẹ́jẹ́ lọ́ka jókòó mọ́ lọ́ka ọkọ̀ tó ẹnìkan èèyàn tọ́tọ́ ká ní irú èèyàn tọ́tọ́ ká ní irú aróró ọ̀ka o èèyàn tó tọ́ka ní irú èèyàn tọ́tọ́ ká ní irú aróró ọ̀ka bí n ti ń jẹ́ babaláwo ṣe rí nù. bẹ́nìkan bá là lóògùn kò parọ́ bẹ́nìkan bá sọ pé ẹnu là ń jà kò parọ́ bẹ́nìkan bá sọ pé àlẹ́ ṣe nǹkan kan kò parọ́. ṣùgbọ́n lọ́jọ́ tí ti ń ṣe nǹkan tí ó bá ṣe nǹkan èèyàn gbà pé ṣe nǹkan kan ò ṣe láyé bí ọ̀sọ́ lọ́hùn. Ọ̀rúnmìlà òpìtàn fẹ́ ni òpìtàn ayé ni Pẹ̀lú alábẹ́nú àṣáṣí ọ̀pọ̀lọpọ̀ oríkì rẹ̀ ó ṣàfihàn rẹ̀ ẹlẹ́rìí ìpín ni ikú dúdú àtẹ́wọ́ ọ̀rọ̀ ajé pọnmọ́pọ́n atúrẹ́ni tí ò sún ọ̀sẹ̀ òdùrù tí di orí ìlémèrè kó ìlémèrè ń bà ṣe fọ́ atóbájáyé mọ́jáyà lolo asákẹ̀lẹ̀ kúlà gbòòrò ọ̀pẹ̀ igi ràdà ọmọ onírẹ̀ ọmọ kèrègbèjá onírẹ̀ nírẹ̀ ọmọ sákábí àbọ̀n ọmọ ìkànnàwọ́ tó jẹ́ kẹ́kùnra nítorí bí abẹ ní ṣe ará adó ẹ̀wí ará èkìtì ẹ̀fọ̀n ará ìta gbẹngbẹng ará ìwọ̀nràn níbi tójúmọ́ eré tí mo wá sílé ayé egungun olúfẹ̀ tí sánmàrú pàákó kì í gbé ní tì kì í la ní tì ọ̀kẹ́kẹ́ tí mẹ́yìn erin fọn ọ̀sẹ̀sẹ̀ àṣẹ̀bí ẹ̀gà ẹ̀yìn náà tó níwọ̀n nínú àlàyé eléyìí tí mo fẹ́ ṣe lálàyé lénìí ká lè bá a ṣe gbọ́ nípa ọ̀rọ̀ ta ni Ọ̀rúnmìlà àlàyé ọ̀hún tó tẹ̀síwájú nígbà tí ó bá tún yá mo ṣẹlẹ̀ àìbọ́rú ẹ̀là ìbọ̀yè ẹ̀là ìbọ̀ ṣiṣẹ́ ire o.